ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì sọ pé isna'u li ali Ja'farin ta'aman. Ànábì ní ẹ̀yin tẹ́ ẹ kù láyé ṣé bọ̀dá yìí ń sùn ni. ọ̀rọ̀ yìí mú pọ̀ ẹ mọ́ sùn. ṣé torí ìpè ẹ̀ mọ́ gbọ́gbọ́gbọ́gbọ́ ìdí gbàgbà tí ń tẹ́ wá ṣe ń bínú. àyà kan ńlá àwọn òbí ẹ̀ yìí ni ẹ gbàgà yín kẹ́ ẹ wá jókòó bí o. àwọn láìkì ẹ̀ ń jẹ. kájọ máa wọra wa lójú orúnkún èmi náà mọ̀ ọ́ rọ́jú ni o. bẹ́ẹ̀ni. ṣáà wà papọ̀. àyà kan ńlá. Ànábì ní isna'u li ali Ja'far ta'aman. pé ẹ̀yin tí Ja'faru fi ilé ayé ìkànnì àwọn sàhábà Ànábì ní Ja'faru nígbà ó jáde láyé. Ànábì wá ní ẹ̀yin tó kù ẹ lọ dáná oúnjẹ fún wọn. ẹ lọ dáná oúnjẹ fún wọn ní ilé wọn ẹ gbóúnjẹ lọ́bẹ̀. ìtorí pé fa innahu qad atahum amrun shagalahum. li'annahu qad atahum amrun shagalahum. torí pé n tó bọ́dù wọn lé wọn ti kó àìrójú àìráàyè bá wọn. ìtumọ̀ ìlélẹ́yìn nínú àgbọ́yé ẹ̀sìn wa irú àwa tó kúkú fún lé Mọ́gàjí Ajílógbà ní ìsìn àwa ló yẹ ká jókòó lé kẹ́yìn tí òkú fún dáná oúnjẹ wá fún wa. Allah. ètò ẹ̀sìn wa nìyẹn kì í ṣe pé ẹ̀yin lé wà wá. a kú àṣekù ọjọ́ lẹ́yìn èmi wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé a kí gbogbo wa wípé a kú àsìkò yìí ọlọ́run bá kò ní dá wa láàmú ọ̀la bíbí ànábì wa tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. mo sọ kíní kan fún wa lórí fídíò tí mo ṣe ní ìdajì mo ní mo bá fẹ́ ṣe fídíò 250 kò sí kan tí ó kọjá níbẹ̀ tí mi ò ní rí ọ̀rọ̀ Yunusa sọ. ìtumọ̀ ni wípé gbogbo ara Yunusa pátákà báyìí irọ́ ni wàláì kì í sọ̀rọ̀ àwàdà mo ti sọ fún àwọn kan tán interview mi mo ní non-stop tó máa pè mí kalẹ̀ pé káwọn fẹ́ máa interview mi lórí ọ̀rọ̀ Yunusa kí wọ́n jẹ́ kájọ beat orúkọ rẹ̀ tẹ Guinness Book of Record tẹ bá rò pé rọ ni ẹ kó yín sórí igbá láti fi keep record. Islamically, we have 360 days in the days in a year, but lóyìn wa ní 365, 366. Èyí tẹ́ bá choose nínú rẹ̀ every blessed day tá a bá lọ ìdí tá a bá dé kàn wá interview mi léyìí tó bá bọ́ sọ́jọ́ ọdún lórí ọ̀rọ̀ Yunusa tọdún kan fi kulẹ̀ mi ò ní sáláì rí nǹkan sọ lórí Yunusa kò sí níjọra wọn. Reason ni pé gbogbo ara Yunusa pàpàtà ète àti irọ́ ni everyday lẹ́mọ̀ bá tuntun pàdé lórí rẹ̀ níjọ́ tí ó múnú bí mi nínú ọ̀rọ̀ táwọn èèyàn rẹ̀ tẹ̀ tó ń prompt mi àtijọ́ tó ti pè mí lọ́mọ àlè yẹn my God that is years back ẹni tó sọ ti sáko ń lò ń tiẹ̀ kò sí lẹ́yìn wọn mọ́. mo sọ kíní kan fún wa mo ní wàláhì tó máa ń bájọ́ máa lè lóko ṣùgbọ́n tí ń bájọ́ máa lè gbogbo àti oníṣòwò bá máa ń gbé microphone sọ̀rọ̀ báyìí àìdá lórí múbàrí ni àbí níbi kan ni wàláhì yóò máa ṣẹ̀sìn ni yóò sì máa ṣìṣọ nítorí gbogbo ọ̀rọ̀ tí yóò máa mú ṣẹ̀sìn ni yóò máa sọ yóò máa ṣẹ̀sìn ni alhamdulilayi ọlọ́run gbàdúrà ní gbogbo rẹ̀ torí pé mo wà lórí òdodo ni mo fi bínú sọ̀rọ̀ níjọ́ náà pé àyàfi tó bá jẹ́ pé mo bá jọ máa lè lòpọ̀ tó bá sì jẹ́ pé bóyá mo bá ṣe kínní láti fi wá ìṣubú rẹ̀ nílòkù àbí tó bá jẹ́ pé mi ò mọ̀kòló rẹ̀ ní kíní kan ẹ̀bùn làwọn Yorùbá ṣe mọ̀ sọ̀rọ̀ mi ò mọ̀ níbi kankan I know him from nowhere ibi gbogbo àbí wọn pa àwọn jáde pẹ̀lú àwọn èèyàn táwọn lọ sábẹ́ òkúta ṣe kínní I think I met him in a program up to 3-4 times if I can remember very well àwọn tẹ̀lé àwọn èèyàn wa nígbà pé asúnmọ́ bẹ́ẹ̀ yẹn but mi ò ní time fún
No, attention lé lórí kí mo fẹ́ attention lé lórí because I never see any attention on him. Like even Ayilara themselves, I don't have any attention on them. Táwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ń gbà tá a pàdé lóde ká bẹ́ẹ̀ wọ́n pè pẹ̀lú ilé Ayilara kásìkò gbogbo àti mo fi pàdé rẹ̀ kò síbi wọn pé ti fi ilé Ayilara pè. No, kò síbi tán dígbé fi ilé Ayilara pè. So àwọn tọ́lọ̀ ní kájọ dàgbà ní nọ́ọ̀tì gan gbogbo wa tá bá ti pàdé kò sẹ́ni tí sẹ́sẹ̀ mọ̀ ọmọ ilé lágbájá ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni àti dàpọ̀ nìyẹn. A ò kí ń béèrè lọ́wọ́ ara pé sí kírísítẹ́nì ní àbí muslim àbí oníkìíní ni ìjọ Sunday láti ó mọ̀ pé Emmanuel ń lọ sí church dáadáa lẹ́ẹ̀dí làwọn sọ láàrin ara wa kò sí discrimination kankan. ọ̀kan bẹ́ẹ̀ tó yẹ kí mi ò ní fẹ́ sọ lórí kìíní níbí nínú àwọn nǹkan mi tí mo ṣe láàrin wa l'Ógbómọ̀ṣọ́. Confidence ọkàn wa balẹ̀ láàrin ara wa débi pé mo fẹ́ bí fún yàn ní north tẹ́básì rẹ̀ tí máa ń lọ sírú àdúgbò bí tó ń lọ yẹn tẹ́mọ̀ pé bẹ́ẹ̀ ló ń gbé wọ́n wá sí gáràjì ni wọ́n ti wá béèrè pé sàlámù àlékún ẹ̀ lẹ́ ń bí ìwẹ̀ káàárọ̀ àbí kìíní kan ẹ̀yin náà ń lọ ni èmi náà ìyàwó lágbájá tá a bá fẹ́ ní àti ti sọ fún kí wọ́n bá ẹ dákun ẹ bá mú dání lọ sí sílé wàláì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláì tí wọ́n sì mú gbìn lọ pẹ̀tọ̀ ìyàwó tán ní ká bẹ́ẹ̀ mú wá ní láti ilé lọ́pọ̀lọpọ̀ ìgbà tán fi wọn fi léyìn fi fa ọkàn àwọn ẹlòmíì láti pé kí wọ́n wálé at least yóò wá dáná yóò wá ṣe kínní wọ́n fi máa àwọn tó fi jọmọ lójú ara wọn ẹ má dispute ẹ̀ ó rọrùn nígbà náà láti lọ sí gáràjì lọ rí bá wọn pé sàlámù ẹ dákun sí jọ́ọ̀sì lè ń lọ ìmọ̀ bẹ́ẹ̀ ni mẹ́ni tí ń jẹ́ báyìí mọ́ mọ́ ibi tó rí báyìí ẹ dákun sọ̀rọ̀ ẹ bá mọ́ ọmọ yìí dání fún un ẹ bá ti dán kẹ́ sọ pé mi ni mo ní kẹ́ ẹ bá mú wá. wọ́n náà sì lọ sọ́yún lọ rí soríire lọ́dọ̀ àwọn tá mú lọ kò ní lẹ́tà nínú Ògbómọ̀ṣọ́ wọnú ara wọn kọjá tí inú sàn ṣe lórí kí n mọ̀ sọ wípé I can say and write and I'm going to write while I'm already writing. I'm not joking. Gẹ́gẹ́ bá mo fi ń parọ́ fún yín pé mo ní I'm busy writing something about Yunusa or no Yunusa. It's here. I'm doing something about it. I'm not joking. Wallahi, I'm not joking. I'm sincere on what I'm doing. I gbọ́dọ̀ liberate Ògbómọ̀ṣọ́ ni. I gbọ́dọ̀ liberate Ògbómọ̀ṣọ́ ni. We cannot continue like this. We cannot continue like this. Ṣé láti rí fídíò nísìn? Mo ní mi ò ní mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì jẹ́ pé mo mú evidence wá. Torí àwọn ọmọ tó mọ bí ìbú irọ́ lọ́pàá àbáyé ti lè parọ́ jù ó ti lè. Ṣé láti rí fídíò nísìn? Wọ́n ti ń claim ilé ẹ̀jí ló gbà. Dó àwọ̀ fẹ́ bá kọ story yẹn ni torí àwọn tí wọ́n mú wá. Táwọn náà sáyà gàngàngàngàn tá lórí gbé wá ń gbà náà. Àwọ̀ fẹ́ bá kọ story yẹn ni torí pé kọ́ wọ́n bá rí ibi tó template kan tó gbé kíní rẹ̀ lé lórí. Is acclaiming wípé ilé Ajílógbà nílé àwọn Yorùbá ni Yorùbá làjọ ń sọ ẹ́dẹ̀ rí pé Yorùbá nǹkan tí pé ó fi ṣàfiwé pé bóyá lé gbogbo àwọn báwọn ti jẹ́ bákan náà yìí. Bàbá Mufasiru tó kù lẹ́yìn rẹ̀ ara nǹkan tó ń fàjà wọn pẹ̀lú bàbá Mufasiru ló sọ jáde lẹ́rí yẹn kí bàbá ò kún un lọ́wọ́ láti máa jẹ́ ọmọ inú ilé Ajílógbà àbí ọmọ níbẹ̀ ká fi rí ilé kan tá fẹ́ attach mọ́. This story is the story I met or heard about him nípa bàbá ilé Ajílógbà because bàbá ilé Ajílógbà tó ń torí rẹ̀ tí ń sọ pé kíní yẹn bàbá tèmi bá wọn ṣègbà wọ́n mọ̀ yún lọ́dọ̀ tiwọn náà bàbá yún ẹrú Ọlọ́run ní tọ́lọ́run ò jogún ọmọ kankan fún. Ìyá Yunusa according to nǹkan tó ń wí ni pé bàbá yẹn lòun kọ́kọ́ fẹ́ láti inú ilé Arúrẹ̀kí níyà rẹ̀ ti wá gẹ́gẹ́ bí story line wọn ò ṣe believe but inú àtàmọ̀tàmọ̀ tán bá kálẹ̀ káàkiri nílé Arúrẹ̀kí ló ní wọ́n ti bí òun di sin inú ilé Arúrẹ̀kí yẹn kò tí ì sẹ́ni kankan tó ti defend obìnrin yẹn pé ní tòótọ́ ìyá yẹn ìyá rẹ̀
inú ilé tán ti bí ìyá náà ti fẹ́ ìyá obìnrin tó ń pè ní ìyá òun pé nínú ilé Arówórẹ̀kì wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú inú ilé Arówórẹ̀kì. àwọn tí wọ́n wá láti kíní bí wọ́n lóun ẹ̀yìn tó bá ti kẹ́kọ̀ọ́ ti sọmọ ìyá Yunusa nínú wọn ni láti pé kán lọ rí kí wọn nínú ilé Arówórẹ̀kì. so ní ìsìn ó lóun lọ́kọ nínú ilé Arówórẹ̀kì ni nínú òun jáde láti inú ilé Arówórẹ̀kì ó wá lọ rí fẹ́ wọn nínú ilé Ajílógbà. nígbà tí ó lọ fẹ́ wọn nílé Ajílógbà Ọlọ́run ò ṣe ọmọ fún lọ́dọ̀ bàbá náà tó fi jáde láyé Ọlọ́run ní kó lọ́mọ. oníṣẹ́lí ni bàbá jáde lọ òun náà ti bá tiẹ̀ lọ Bàdágìrì. Bọ́lá bẹ́ẹ̀ ni bàbá ń fi tẹ̀lé kálẹ̀ káàkiri tí ń fi bí bó ṣe bí ká. but the funniest thing ni pé nígbà tí bàbá yẹn kú ìyá Yunusa ló gbé bàbá yẹn wá sílé tí wọ́n wá padà sin bàbá yẹn sínú ilé tán ti bí bàbá yẹn tí ń sínú ilé Ajílógbà. bàbá yẹn ò bímọ bàbá yẹn kò bí kémi pẹ̀lú yẹn ọjọ́ gba ìpòdà náà bàbá ń ló bí níbo nílé Ajílógbà gbé ti jọra wọn pẹ̀lú ilé Ayílára. we just playing the devil advocate ni pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni òkè níbo ló ti jọra wọn pẹ̀lú ilé Ayílára. ká tó wá pé bàbá yẹn Ọlọ́run bò jogún ọmọ fún ẹ̀gbọ́n bàbá yẹn sì ń bẹ láyé ẹ lọ béèrè nínú ilé Ajílógbà ò sọnù kì í ṣe pé abẹ́rẹ́ tó kó sínú òkun ni kọ́ ni reality ni lọ rè béèrè nílé Ajílógbà tí bàbá tán sin sílẹ̀ nínú ilé yẹn tí ń jẹ́ Tọ́lẹ́àtì ẹ béèrè sọ pé bàbá Tọ́lẹ́àtì bá lọ́mọ láyé káwọn afojú ọmọ rẹ̀ hàn wá pọ̀ ọmọ tó ní nìyí tàbí ìyàwó tí bàbá yẹn fi sáyé lọ. so Ọlọ́run ní kí ìmúkúmu kámúyìí ọmọ bàbá lára. I'm not here to condemn anybody. wọ́n sá jáde lọ wọ́n tún bá obìnrin ẹni tán ti fẹ́ rí jáde. wọ́n jọ gbé ni wọn ò jọ gbé ni àwọn aráalé ọmọ òkú bàbá yẹn náà gbédè wọ́n sì ń sin bàbá yẹn ìjọ náà lọ padà kì í ṣe pé bá jókòó ṣe sopó àbí nǹkan kan pé wọ́n kì í sílé ìjọ tán gbókùn dé pé ká yọkù lọ́rùn àwọn ìjọ náà nìyà ń padà. tó bá yẹ pé òkú bàbá náà ni wọ́n wá pé Yunusa níbi tó gbé ti tó láyìn tó gbé ti fẹ́ ra oúnjẹ tó bùn ìyá olóúnjẹ ní páànù àtowó tó òkú bàbá ń bàbá ni àbí bàbá wọn tiẹ̀ lọ́mọ òkú olóòkú ni eléyìí yìí ṣe bàbá ẹ̀. so ní ìṣe tí wọ́n tún wá ń kílèmù ilé Ajílógbà ń kíbọ̀ lẹ́nu lórí òun náà ló gbé microphone tó fi ń sọ ẹ ti gbọ́ sẹ́yìn o ẹ ti gbọ́ sẹ́yìn because if you can tell one single lie it will take you 1001 more lies tí ó dẹ̀ ní correct irọ́ ẹ̀yọ̀ kan yẹn. níbo la tó gbé ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn sílẹ̀ Ajílógbà la tó gbé ti fẹ́ lọ́ọ̀rẹ́ fún ìtàn míì mú ní ìsìn àbá o sílẹ̀ Ajílógbà láti lọ́ọ̀rẹ́ mú ìtàn míì ẹ gbà bẹ́ẹ̀ Yunusa ti lọ. a ní gbogbo nǹkan tẹ́ bá tí wọ́n máa fẹ́ sọ fún yín lórí Yunusa ó ti lọ ni kò ní wọ́n ní tàbí ṣùgbọ́n nínú. àtàwọn tẹ́ ń gbé kíní káàkiri tẹ́ ń pin Taofik yóò lọ ẹ̀wọ̀n bí wọ́n lọ fẹ́ pè mí lẹ́jọ́ ni bí Yunusa lọ fẹ́ pè mí lẹ́jọ́ ni bí àwọn olówó wọn náà fẹ́ pè mí lẹ́jọ́ ni lórí pé yóò lọ ẹ̀wọ̀n ẹ̀ mọ́ tó mì pẹ̀lú yẹn lọ ẹ̀wọ̀n ni. don't ẹ̀ mọ́ nǹkan tó mì nìní. It means the person is being found guilty of any allegation laid against him or her. A case might take 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 20 years. Bẹ́ẹ̀ náà ṣe ń wí. But possibility pé tẹ́ bá pè mí lẹ́jọ́ tí wọ́n bá ní fact lọ ní tó bá fi lè mú inú bá fi lè kó nǹkan tó máa tún yín pè lẹ́jọ́. Má dẹ̀ claim damages. A ti kó gbogbo ẹ̀ mẹ́jọ ta fẹ́ rò. A ti kó gbogbo ẹ̀ mẹ́jọ ta fẹ́ rò. Kó má jẹ́ ti Yunusa nìkan. Anything I want to say is registered.
ẹ ti gbàgbé kó ń track gbogbo wa nísìn pẹ̀lú kí kálukú máa ń sọ ìjọ tó máa fẹ́ gbé níbo ìtàn máa fẹ́ gbé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó bá kọlu ẹnìkan ẹ ò ní kọlù mi ibòmíì ni wọ́n lẹ́kọlù tí yíyẹn ni wọ́n á máa fi mú mọ́ra wọn pé ibi bẹ́ẹ̀ náà lọ sọ̀rọ̀ sí lágbájá ibi bẹ́ẹ̀ náà lọ sọ̀rọ̀ sí lágbájá kí lọ́kọ̀ pẹ̀lú làkàṣègbè bọ̀ torí àwọn náà tó máa wá fáàtì tó fi mú di ọ̀rọ̀ mọ́lẹ̀ ni in tó ṣẹlẹ̀ sí mi rí ni but God so good I'm not biased on what I'm saying mo dún wájú ọlọ́pàá mo sọ ohun tí mo sọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ mi ò sọ ní kọ̀ọ̀kọ̀ ní gbagba lójú rẹ̀ mo ti jókòó àtàwọn ẹ̀ńtọ́rájì rẹ̀ àtàwọn lọ́ọ̀yà rẹ̀ níwájú rẹ̀ mo ti sọ ohun tí mo sọ I never say no lórí àwọn kan tí mo sọ I will go to the court to go and defend it ẹni tí mo sọ̀rọ̀ against ni wọ́n jáde sí mi àwọn fáàtì tí mo sì ní yóò mọ jókòó síbẹ̀ ni pé ó ṣe ọmọ nípa kíní àbọ̀ ọmọ nípa kíní yìí ọmọ tó ń torí rẹ̀ tó ń jà yìí sọ ọmọ nípa rẹ̀ àbọ̀ ọmọ nípa rẹ̀ nísìn fídíò ti pọ̀ níta tó ti sọ àwọn bàbá tó bí fídíò ti pọ̀ níta tó ti sọ àwọn èjìká tó ń gbàdálé tí ò ti kó bọ́ọ̀lẹ̀ lọ́rùn òun so gradually bá a ṣe wà lórí ìjókòó tán extend the case yẹn wọ́n tún jẹ́ kémi náà mọ̀ rí àwọn more fact ẹ̀rí pọ̀ strong sí lójoojúmọ́ ni because they are committing every day trying to make ọ̀rọ̀ kan sọ́dọ̀dọ̀dọ̀ they are committing every day ni wọ́n commit I'm not shaking and it will never shake me nígbà tí n bá bẹ̀rù ikú mọ́ èèyàn ni wọ́n á fẹ́ bẹ̀rù at 66 about to then kí ni mo tún fẹ́ sọ pé mò ń sá fún kí ni mo tún fẹ́ máa bẹ̀rù so ilẹ̀ tún rí yìí o ó tún ti attach ara rẹ̀ mọ́lẹ̀ ajílógbá ẹ̀yin rọ́bítà ẹ má bínú bóyá set up committee kan láti kún wá lọ sílẹ̀ ajílógbá o ẹ̀yin Supreme Council for Islamic Affairs ọ̀kan ló tún jáde yìí o òun ló sọ o pé nínú àwọn nǹkan tó ti give yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń lò pọ̀ sọ pé òun ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ ajílógbá òkú náà ń ṣe nílẹ̀ ajílógbá ní ìsìn oníkan dáná wá fáwọn káwọn wá jẹ ni kì í sáwọn làwọn dáná fáwọn olókùn àwọn tó wá bá wọn a ò kéwú dé bẹ́ẹ̀ o àwọn náà ké wọ́n sì fà á wọ́n sì yànnàná rẹ̀ fún wa. As doctor of linguistic ó kọ́ èdè ìlédè ó gbé lórí kankan àwọn tó wà ní kíní kan ṣe ọlọ́kọ́ èdè ìlédè bàtàlárù ní kájé ṣe òun pa ẹni tó lẹ́rù gan fúnra ara rẹ̀ ń kọ́ ẹni tá a gbẹ́yìn fún tó lẹ́yìn mọ́lẹ̀ tó ní tòun bàjẹ́ ẹni tó wà ní ẹyin òun gangan kọ́ o kí ni kò ti ṣe so this is why I máa múra pé mo lọ sí kúbúrà láti lọ ṣe síkìrì túmọ̀ tèmi mo rí I can't hide the truth náà máa ti ṣe báyìí ìmọ̀ trigger mi mo máa ti tẹ́ ẹ̀ bá kú rọ́bà yìí ìmọ̀ múnú bí mi ni wàláì ìmọ̀ múnú bí mi ni I can say it all and all. Just give some little time for it láti pé kẹ́ ẹ wo ẹ ti wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ok ẹ tún wò ẹ ti wà lákọ̀ọ́kọ́ àbí ẹ tún wò tó bá ilé gbàgbé nǹkan tí mo sọ lálákọ̀ọ́kọ́ ni kẹ́ ẹ tún wò níparí ibi tó ń claim di méjì náà ń claim àníporó man mo sọ̀rọ̀ ń jóni nípa òṣèlè lọ́baníkà I'm from there lọ́baníkà àwọn kan bọ̀ láti London nǹkan kan níjẹ́ lọ́baníkà àwọn ní ẹnìkan nílùú kan ẹnìkan ṣe correct ìlú mi yẹn mo ti gbàgbé orúkọ ìlú tó pé ó correct mi pẹ̀lú tí mo wí yẹn I really appreciate pé òun náà mọ ìlú tó ń wí yẹn but kì í ṣe ìlú tí mo wí yẹn gangan ni but ó dárúkọ ìlú ọ̀hún ó type ẹ̀ sí mi and I really appreciate him. Nobody is island of knowledge wọ́n sọ fún mi náà ni I never know it so like I said kì í sì sí pé bí a mo sọ kankan wrong about it mo kàn sọ fún yín ni pé tí a bá ní Lọ́baníkà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n sì Lọ́baníkà sì tún wà nílùú ibì kan ìyẹn ò mìíràn pé Lọ́baníkà tó ń yẹn ní ọ̀wà mọ́ claim right Lọ́baníkà Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni t'Ògbómọ̀ṣọ́ ò lè lọ sọ́run Ayélára pọ̀ kálẹ̀ káàkiri Àjọbíewé Suleiman Àjọbíewé kódò ní street káàkiri lẹ́kọ̀ọ́ ń bì onírárá ni sóun náà ó ṣe tán láti pín mọ́ kéwì ní ṣé yóò wá sí Ògbómọ̀ṣọ́ wá jẹ́ Balógun àdínì àbíkọ́ wá jẹ́ Olúkòyí inú sá irọ́ ní ọ̀rìn lọ sọ́run aláìdáláì olólú làwọn ń jẹ níbẹ̀ àwọn ni Olúkòyí
even as a Yorùbá man so sound ìdálẹ́tì Olúkòyí ṣé tẹ bá fẹ́ kọ complete Olúwakòyí lẹ fẹ́ rí nù àbí tẹ́ẹ̀dá bá ti fẹ́ jẹ ogúnkógún ìtẹ̀kítẹ̀ ni ọmọ pa bóyá ṣe Ajóbíowé náà àwa s'Ógbómọ̀ṣọ́ kọ́ wá jẹ oyè Olúkòyí nù because Ayílára náà lòun náà àbọ̀lọ́pàá tòun tó kú ìjọ sí sóun àtọwọ́ tí wọ́n bá kú sóun náà it's not orúkọ tó bá wù kálukú ní jẹ́ kálẹ̀ káàkiri ilé ààrẹ mọ̀lẹ́ ń bẹ ní Ọ̀yọ́ wọn ò sì tán pẹ̀lú wọn l'Ógbómọ̀ṣọ́ Ìkọ́làbà ń bẹ n'Íbàdàn wọn ò tán pẹ̀lú ìtọ́wà l'Ógbómọ̀ṣọ́ tó bá tiẹ̀ jọ́pọ̀ bá ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé dákun mistakenly ni o Ayílára èmẹ̀kọ ní títí wa o àwa rò pa Ayílára Ògbómọ̀ṣọ́ nígbà tó ti rí báyẹn dákun ẹ mọ́ bínú ẹrù yín rè o kò bá níyì kò bá ti lọ easily instead irọ́ tí ń pa ti ń tanná wálé kálẹ̀ káàkiri ṣùgbọ́n ẹgbọ́n náà o mistake tá a ṣe ni pé sẹ́wọ̀n pàwọn náà kéré mọ́mọ́ wa ò sì mọ̀ tán tó kíní kankan this and that ọ̀kan nínú ìtọ̀ ń kúkú ti sọ pé ní mọ̀mọ́ ti tàwọn ní skọ́skọ́ lára so ìyá tí ọ̀hún bá tún pè kán fún wọn ní béèrè lórí wọn ẹ sì mọ sọ̀rọ̀ tẹ́ mọ kó bára yín òun náà lọ sọ pé ìyá àwọn ní skọ́skọ́ èmi kí mo sọ̀nà orí fídíò ni òun náà ló sọ̀nà òun ní ìyá yẹn ní skọ́skọ́ lára pé kò lálàáfíà so kí ni ẹni tí ò lálàáfíà dẹ̀ ní tẹ́ ẹ bá bí ní èrè nǹkan tẹ́ bá ní 1+1 tó bá sọ fún yín pé 2 I stand the right to doubt that person pé kìí sọpọlọ rẹ̀ ló fi sọ̀rọ̀ torí pé mo ti mọ̀ pé ní skọ́skọ́ lára so anything tí irú àwọn eléyìí ọba sọ mo ti ní skọ́skọ́ lára kò sí gàdá bá gbé fẹ́ wàláì Yunusa is a calm disease a calm worm disease ni àìsàn burúkú ni Yunusa tí kò kí n ṣe díẹ̀ sincerely speaking so ẹ ti rí iwájú ẹ ti rí lákọ̀ọ́kọ́ ẹ tó rí ní nkàrí níbi tó tún gbé ń claim ilé Ajílọ́ba so bá ṣe máa ṣe kálẹ̀ káàkiri nìyẹn but at the end of the day Yunusa will go ẹ kàn mọ́ jẹ́ ká rush ẹ no we need not to rush it we need not to rush it Yunusa is gone but àánú tí ń ṣe mí ni wípé yóò wá padà lọ nílò ẹ̀sìn torí pé ńgbà tó bá fẹ́ lọ yẹn Zubairu Muhammed Taofeek kò ní sínú ẹjọ́ mọ́ pariwo lé lórí o àwọn tiẹ̀ gangan fúnra pé aṣáárakùnrin àṣebi tó kó wa dé nì àwọn gangan ni wọ́n kọ́kọ́ lù bàjẹ́ kò mọ Ògbómọ̀ṣọ́ ni kò tí ì mọ Ògbómọ̀ṣọ́ ni àwọn gangan ni wọ́n lù bàjẹ́. àwọn tí wọ́n jẹ́ tán jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀ wàláhì wọ́n rí Ògbómọ̀ṣọ́ wọn sà wọ́n ó ṣe kí ni wọ́n rí Ògbómọ̀ṣọ́ wọ́n fẹsẹ̀ fẹ́ ẹni mi kan lọ́nà jíjìn not close to this place very far very far sí Nàìjíríà send the voice note sí mi tó ń discuss pẹ̀lú wọn l'Ógbómọ̀ṣọ́ kí ni nǹkan tí wọ́n wí wọ́n ti pollute mind àwọn kan àwọn tó ń sọ yìí they are not good with on social media nǹkan tó ń sọ fún wọn ni pé ìtọ́fà tí gbogbo wọn fi ń kú káńtọ́ fi ń dààmú Yunusa ni pé torí pé àwọn ìmáàmù yẹn wọ́n ń kó mọ́sálásí jẹ wọn ò jẹ́ ń kó mọ́sálásí jẹ mọ́ ló fi dá wàhálà rẹ̀ wọ́n ti brainwash àwọn èèyàn pé àwọn kan kówó jẹ ni ìgbà tó tún wá débì kan nínú àwọn oníṣòkòtò lókè wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé torí pé àwọn ìmáàmù tó wà ń bẹ ẹlẹ́bọ ni wọ́n ń ṣẹbọ ni àwọn sì kọ̀ fún wọn fẹ́ bọ tí wọ́n ń ṣe torí pé wọn ò ti gbà pé kán ṣẹbọ mọ́ iná fi gbógun tì í Mr Perfect tó fẹ́ wá fi Islam hàn wá l'Ógbómọ̀ṣọ́ lórí irọ́ kọ̀ọ̀kan kò sírọ̀ rẹ̀ kan tó pé a ò lè define rẹ̀ fún yẹn kò sí èmi ti sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mú ní you are a scammer ẹlòmíì gan ọ̀gbọ́n tí ń jẹ́ scammer lọ́wọ́ ẹ̀sẹ̀ yé ni pé no if we are talking of scamming this guy is a real scammer he is absolutely a scammer so in a nutshell fíìmù tó yẹsẹ̀ jáde nìyẹn ó lè ti sọ ti pẹ́ o ó sì lè tètè ṣọ́ ó sì lè ṣẹ̀ṣẹ̀ ṣọ́ o that is one thing with video it keep record ọjọ́ ọ̀rọ̀ ó gùn ẹ̀mí ọ̀rọ̀ ni ó gùn jẹ̀mí ẹni tó sọ̀rọ̀ bí ò bá sí láyé mọ́ àtúmọ̀ gbọ́ ó lè ti ṣe lẹ́yìn kò lè retract ẹ̀ mọ́ tó bá yẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó dákún wàhálà rẹ̀ bí ó sì ṣẹ̀ṣẹ̀ ṣe ó tún fún wa ní evidence gbogbo ẹ̀yin tẹ́ ń jà torí rẹ̀ tẹ́ ń larí mọ́lẹ̀ èwo ló dúkù tẹ́ fẹ́ sọ ní ìsìn
lórí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti dọ́ta ṣé gbogbo yín náà fà àfọ̀ṣẹ pé yín rò pé gbogbo yín náà fi àfọ̀ṣẹ náà fi pé o àti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọpọlọ yín gan kò kí ń rò fúnra ara rẹ̀ in tó mú táwọn tó ń sọ pé àwọn kàwé gan tó ń sọ pé àwọn ṣiṣẹ́ ìjọba tó ń sọ pé àwọn náà láwọn èèyàn lábẹ́ wọn tó ń correct wọn pé ṣe bẹ́ẹ̀ ṣe in tó mú táwọn náà fi kó sí irúṣàgòrò eléyìí ní ìsìtọ́pọlọ wọn náà dọ́ta sójú kan tó wá ní ìyàwó náà mọ̀ pé kí èso ọmọ ìlú yìí àmọ́ bulẹ̀ fẹ́ kó ti bẹ̀rẹ̀. àwọn tó sọ pé àwọn control organization kan nìyẹn o wọ́n control companies wọ́n control government office nìyẹn o tẹ́lẹ̀ pé àwọn náà lè approve overtime èèyàn náà lè approve allowances èèyàn náà lè approve leave èèyàn náà lè approve salary èèyàn náà lè ṣe gbogbo ẹ̀ táwọn kan ṣiṣẹ́ lábẹ́ wọn rí nìyẹn o kẹ́lẹ́ mọ́rú problem tó gbọmọ tí nàìjíríà ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àti nílùú wọn ló gbọmọ sọ o tẹ́lẹ̀ pé their incompetency wà lára wọn tó fi jẹ́ kí nàìjíríà move wọ́n ti kóru wọn gbàgbé pé wọ́n ṣiṣẹ́ ìjọba they cannot think or rather they are selfish they don't think or they are selfish. ẹ bá wà nínú organization kan for 5, 6, 7, 8, 9, 10 years improvement wo lẹ ní. What have we improved? Improvement wo ló wà ńbẹ̀? Look at Kabiyesi. Just less than 2 years. We have something to put down as a record of what he has done. He's not a government. He's not a government. He's a government official. He earns salary. àti wá pa àwọn kẹtọ́ pé a ní àwa náà ti tó àti gba sálárì àti ṣe gbé èyí tá a gbé èyí tá a jí torí owó yóò tó bẹ́ẹ̀ ẹ ṣiṣẹ́ ogún rẹ̀ ogún yín kọ́ ogún yín kọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ ló lẹ́gbin ogún yín kọ́ káwí pé náà ni ẹ ò tó bá jẹ́ pé ogún yín ni ẹ ò ní mọ̀ manage ẹ bẹ́ẹ̀ ṣe manage ẹ pé ẹ lọ rí mọ́ fi gbé àwọn yẹn kóòtù lẹ́fẹ́ mọ́ náwó sí ọlọ́pàá lẹ́fẹ́ mọ́ náwó sí àwọn security lè fẹ́ mọ náwó sí àwọn kan fẹ́ ṣe nǹkan lórí blocking wọn. My God, we've come a long way táwọn èèyàn ọba mọ àwọn tó bá wà lọ́nà jíjìn tó ọba mọ we've come a long way. When it just started seeking for announcement lásán nílé rédíò tẹ́ bá ti dé bẹ́ẹ̀ wọ́n kò wọ́n gbọ́dọ̀ gba announcement wa gbogbo lé rédíò yẹn wọ́n kò wọ́n gbọ́dọ̀ gba announcement wa tẹ́ bá tún lè fẹ́ competition gbogbo àwọn lọ́yà yẹn pátápátá ń rárá o omi ò gbowó láti fi lu yín jìbìtì láti mọ̀ ṣe ọ̀kan gbowó wá lọ bá àwọn bàbá tán tarí kéèsì wọn dànù wá gbowó kó wá lórí mọ̀ọ́sì lórí bẹ́ẹ̀ni wọn kọ́ wọn ò lè dípò lọ́wọ́ lọ sí Ìbàdàn ó gbowó yẹn ó dà sápò tí kì í bá ṣe páwọn ọmọdé ayélujára náà burú kò lóun dáwó yẹn lẹ̀ lọ́ọ̀yà tí wọ́n tó lọ rí àpò ọwọ́ ẹ̀sẹ̀ wọn sọ pé lọ́ọ̀yà tí òun síbẹ̀ òun lè fi wọ́n lẹ̀ o that is it gbogbo wọn kó àwọn tó fẹ́ kó bá wọn lẹ̀ kó wọn sínú ṣàbò àtọlọ́pàá o àti security o àti nǹkan kan tẹ́ bá ti wá pàdé níbi ìnáwó bòdà mi ẹ̀dá kan mọ̀ bínú àná tí mi jẹ́ kẹ́ kọjá ẹ̀dá kan mọ̀ bínú tá a bá mọ̀ ṣe bẹ́ẹ̀ ní ìsìn wọ́n mọ̀ lè gba sọ́kò lọ́rùn wa nítòótọ́ àmọ̀ pé tó ráìtì lẹ́wà yà pàtẹ́ tẹ́kínlẹ̀ ọmọ onílùú yóò mọ rìn ní títì wọ́n mọ̀ pé àwọn sàchẹ̀ kí ló kó sára àjèjì kó pọ̀ pa kwádà wá sógbómọ̀ṣọ́ wá fi kírun pé bí bọ́ bá lè dogun kó dogun wọ́n sì mọ páàsì ẹ̀ báyìí àbí ṣẹ́jìmọ̀ lẹ́ lọ ẹgbà báyìí ìyẹn ó dàbẹ̀ ní pọ́nà yóò ti di ẹgbà báyìí ẹ̀ ń ṣe láti fi kógun jà wá nílùú Yunusa tó ti sọ kankan lẹ̀ nísìnyí ẹ jẹ́ ká wá wò ẹ̀yin ilé ajé ló gbá gba àwọn eléyìí ọ̀tẹ̀ rojọ́ náà tẹ́lẹ̀ tó wọn bá wọn rojọ́ tẹ́lẹ̀ wọn ti mú kọ̀ọ̀kan wọn rárá wọ́n ṣe ń kọ script wọn lọ́kàn wrong wọ́n ṣe ń kọ script wọn lọ́ wrong ẹbí léèrè ibi tó ń claim pé ní ìlú ọlọ́run ẹbí léèrè pé nígbà tó fi kọ́kọ́ ṣe iléyà àkọ́kọ́ kí ló lọ ṣe nínú ilé yẹn ibẹ̀ ló ti pẹran iléyà kan ó sì tún lórí ipa kan nílẹ̀ ayé lára bí ṣe fẹ́ pa bẹ́ẹ̀ but ibẹ̀ ló ti tẹ́fà àjòkó sílẹ̀ bàbá rẹ̀ ni but nígbà tó pé script tí wọ́n kọ náà nìyẹn pé jẹ́ ká lo bàbá yẹn but unfortunately for them kíní kan tó dá mi lójú nílé ayélujára tó confam tí mo fa wàhálà pẹ̀lú wọn tí mo gbópọ̀ pẹ̀lú wọn tí mo yín wọn sí yọ wọn sọ̀hún ni wípé wọn ò ní orúkọ kankan tí ń jẹ́ Toliat nínú ọ̀ràn wọn sọ́rí. That is the first bombshell. ẹ̀yìn ìgbà náà wọn ò tún lẹ́ni tí ń jẹ́ Yusuf nínú ọ̀ràn wọn. ọmọ wa kéwù ní Yusuf eléyìí tó dá wàhálà lẹ̀ àgbàtọ́ ni bàbá tiẹ̀ wọ́n gbà tọ́ ni
tó wá kí ó tí ọlọ́mọ ní bàbá àti ilé tó dé tó náà ń kílé mọ́ ọmọlé but ẹ̀jẹ̀ tí wọ́n gángan ò tí ì sọ Yusuf kò tí ì sọ Tọ́líà ẹ wá ní Yunus òní lọ oh my God confirmed tó ní dark number lórí the stamp ẹ̀ ó lọ bàálà ló mú ní ọ̀la làámú kí ni kan ewé tẹ ẹ ṣe ìjọ kan náà ni ó sunko ọ̀kan kìí ṣe gbogbo wọn ni wọ́n jọ kú ìjọ kan náà ni ó sunko ẹ wàá jẹ mo yó inú yà Yunus àwọn lọ ó ti di jíjọ kan lónìí pẹ̀lú ògo Ọlọ́run sọmọlé ajílógbá ni sọmọlé ayélára ni that is another debate for each and every one of us. Have a wonderful weekend. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣáwa papọ̀. Hayyakumullah. Ànábì ní isna'u li ali Ja'far ta'aman. Pé ẹ̀yin tí Ja'far fi ilé ayé ìkan náà sàhábà Ànábì ní Ja'far nígbà ó jáde láyé. Ànábì wá ní ẹ̀yin tó kù ẹ lọ dáná oúnjẹ fún wọn. Ẹ lọ dáná oúnjẹ fún wọn ní ilé wọn ẹ gbóúnjẹ lọ́bẹ̀. Ìtorí pé fa innahu qad atahum amrun shagalahum. Li'annahu qad atahum amrun shagalahum. Torí pé n tó bọ́dù wọn lé wọn ti kó àìrójú àìráàyè bá wọn. Ìtumọ̀ ìlélẹ́yìn nínú àgbọ́yé ẹ̀sìn wa. Irú àwa tó kúkú fún lé Mọ́gàjí Ajílógbá ní ìsìn àwa ló yẹ ká jókòó lé kẹ́yìn tí òkú fún dáná oúnjẹ wá fún wa. Allah. Ètò ẹ̀sìn wa nìyẹn kì í ṣe pé ẹ̀yin lé wà wálé wa wá jẹun bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn àgbọ̀dọ̀ fún yín lóúnjẹ. Hayyakumullah. Ìtẹ́sìn wa wí nìyẹn. Ọlọ́run ẹ̀yin lẹ gbọ́dọ̀. Bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn.